alhamdulillah alladhi bana as-samaa wa rafa'a wa nasaba al-jibala wariza wa khaffada al-arda wa basata'a wa salatu wassalamu ala sayyidina Muhammad sallallahu alaihi wasallam arzala Allah bil huda wa dinil haqq liuzira wala dini kulli wa kaffa billahi shahida udi ilayka anati abantayatu asna la turab huwa tahiyyatu mamadiyatu ismiyatu assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Akiwa ni kikiola kikita ma kira wanja ngbuda le kiyama pàápàá jùlọ gbogbo mùsùlùmí àgbáyé àti gbogbo ẹni tí ń gbọ́ mi àti ojú tí ń wò mí àtẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin fans wa ẹ̀yin tẹ́ máa ń lù wá lọ́gbẹ̀ẹ́nu ẹ̀yin tẹ́ máa ń comment pàápàá jùlọ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ subscribe sí channel wa láti máa tún propagate Islam through our lectures. Jazakumullahu khairan. Eré ta fẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run ba leni ni pé how do we build Islamic home? Báwo la ṣe fẹ́ ṣe tó jẹ́ pé inú ilé wa báwo la ṣe fẹ́ build tó jẹ́ pé ojú pọ̀nà ẹ̀sìn Islam la gbà ṣe. Mo gba question yìí lọ́tọ̀dọ̀ àfáwà àgbà Saheed Ọlọ́run kẹ́mi nínú group wọn tí wọ́n pè mí sí. Mo wá rí pé yóò jẹ́ àǹfààní fún tonílé tẹlẹ́mù tí wọ́n bá ń gbọ́ wa. Naam, báwo la ṣe fẹ́ ṣe láti fi build inú ilé wa Islamically? It is very simple, but máa jẹ́ kí èmi àti ká lọ lójúpọ̀nà ọ̀nà mẹ́wàá kan. Ojú ọ̀nà mẹ́wàá tá bá tọ̀ bá bá tá a dẹ̀ tọ́ mo nígbàgbọ́ yí pé wàláhì á rí nǹkan gidi mú bẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ láti build inú ilé wa Islamically àkọ́kọ́ ń tá kọ́kọ́ need oníkíni a good sponsor. Ilẹ̀ ni wà lọ wálẹ̀ gidi rà sílé tó fẹ́ kọ́ láti kọ́lé wà á kọ́kọ́ ra lẹ̀ náà bó lọ fẹ́ ra lẹ̀ sí irú ilẹ̀ wo lọ fẹ́ rà ilẹ̀ tó fẹ́ rà o ní ó máa túmọ̀ foundation tó ṣe fún ilé foundation ni ó máa túmọ̀ ilé tí ó fẹ́ kọ́ ẹni tó fẹ́ fẹ́ lọ́kọ ẹni tó fẹ́ fẹ́ láya ó nílẹ̀ rẹ̀ o àwọn alábàgbé rẹ̀ ó nílẹ̀ rẹ̀ o ibi tó ra lẹ̀ sí ilẹ̀ lọ́wọ́ kọ́kọ́ lọ rà náà bá ṣó Yakub ọlọ́mbà kẹwọn ọlọ́mbà gẹ̀wọ́n almarhum nínú tẹ́rà àlúwàísí wọn bàbá ní láìsàl mọ́kọ̀ mú bìdárí zulimi síyàmì wà láàmù àzára tọ́lẹ̀ ọba àti mínálì imami bàbá ní alìmọ̀kọ́ mú bìdárí zuli láti máa dúró sínú ilé yẹpẹrẹ láìsàmì síyàmì kò sí nínú wàdámọ̀ mi torí pé ilẹ̀ tọ́ọ̀rà tí ò bá ti dúró dáa tó bá ti rà lẹ̀ dáadáa inú ilé tó yóò máa dúró sínú ilé yẹpẹrẹ ni èyàn ní gbádùn ní ilé náà alìmọ̀ àsáàtòlà ọ̀básì kí e mọ́ wá bá lò àwọn ẹni ibú kò sí nínú èrò mi ẹ jẹ́ ká bọ́ sójú ọ̀nà títànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ní tó ń kalẹ̀ mari alẹ́ arba'i tó bá mọ̀ pọ̀ fẹ́ ra ilẹ̀ rẹ nítorí nǹkan mẹ́rin lè máa lè á torí pé ó lọ́ra olówó ó dá ilẹ̀ náà dá wà jamaliya ilẹ̀ náà rẹwà púpọ̀ wà ní sàbíyà àwọn tó nílẹ̀ náà ẹni rẹ̀ ni wọ́n wà dìníyà ilẹ̀ náà tún wá dá ilẹ̀ ẹlẹ́sìn ni ẹ̀yẹ́já gbé tó bá jẹ́ pé ọkọ lọ bá fẹ́ ọkọ rẹ̀ nítorí pé ló fẹ́ ọkọ rẹ̀ nítorí pé rẹwà fẹ́ ọkọ rẹ̀ nítorí pé lẹ́wà gidi fẹ́ ọkọ rẹ̀ nítorí pé lẹ́sìn wáyé pé ìyàwó náà lọ bá fẹ́ onílẹ̀ tó fẹ́ rà ó fẹ́yàwó rẹ̀ nítorí pé ló fẹ́yàwó nítorí pé rẹwà fẹ́yàwó rẹ̀ nítorí pé lẹ́wà gidi sì fẹ́yàwó nítorí pé lẹ́sìn bọ̀ ànágbà Muhammad sallallahu alaihi wasallam ń tó bá fẹ́ sunkún lọ́jọ́ ọ̀la tó fẹ́ kílẹ̀ náà ó gbé ọ́ ilẹ̀ gbóòrìlẹ̀ ṣe gbẹ̀yàn ẹni kó máa bí ọmọ gidi kó máa bí ọmọ alábàríkà kọ́kànrí ó balẹ̀ títí láíláí ó ní fẹ́ tó balẹ̀ sí la ilaha illallah àti a lè survive without deen láì bá jẹ́ pé ó bá jẹ́ ẹ̀sìn